Nlc Tako Àfikún Owó Ìpè Àti Dátà wọ́n gbèrò láti bẹ̀rẹ̀ ìwọ́de lọ́jọ́ ajé Monday. ẹ̀ṣẹ̀ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá rèé tí a fi lé kúrò nínú ẹgbẹ́ APC ló sọ bẹ́ẹ̀. Nlc Tako Àfikún Owó Ìpè Àti Dátà wọ́n gbèrò láti bẹ̀rẹ̀ ìwọ́de lọ́jọ́ ajé Monday. ẹgbẹ́ òṣìṣẹ́ Nlc ti kéde pé àwọn òṣìṣẹ́ rẹ̀ yóò máa bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn ní ọjọ́ 4 oṣù kejì ọdún yìí lórí àfikún ìdá 50% owó tàrífù lórí ìpè àti dátà orí fóònù tí àjọ NCC tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n buwọ́lù láìpẹ́ yìí. nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ náà Joel Ajaero tó máa buwọ́lù, òun ló ní NLC máa ti kéde ìgbésẹ̀ yìí níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà èyí tó wáyé o ní ọjọ́rú Wednesday ọjọ́ 29 oṣù kínní ní ìlú Àbújá o. ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ NLC wọ́n máa tako àfikún owó tàrífù pẹ̀lú ìdá 50% níbi ìpàdé wọn ní ọjọ́rú Wednesday, èyí tí wọ́n ṣe àpèjúwe wípé ó mà ti pọ̀jù fún aráàlú. àjọ NLC wọ́n mà tún bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àjọ NCC lórí bí ó ti buwọ́lu àfikún owó tàrífù lórí ìpè àti dátà. NLC wá pàṣẹ o nínú àtẹ̀jáde náà wípé kí gbogbo òṣìṣẹ́ kí wọ́n dẹ́yẹ sí lílo fóònù tàbí ríra dátà láti ọjọ́ 4 oṣù kejì tí ìjọba bá kọ̀ láti ṣe ìdádúró àfikún owó tàrífù náà. ẹgbẹ́ òṣìṣẹ́ ní ìgbésẹ̀ àjọ NCC yìí ó mà burú jáì, ó sì lè ṣe àkóbá fáwọn òṣìṣẹ́ àtàwọn aráàlú lápapọ̀, pàápàá jùlọ o lásìkò yìí tí ìlú le koko látàrí àwọn ètò tíjọba tó wà lóde tó ń ṣe tí kò kẹsẹ̀ járí o. NLC wọ́n ní àwọn òṣìṣẹ́ àwọn yóò máa ṣe ìfẹ̀hónúhàn lórí ìgbésẹ̀ àjọ NCC yìí tó jẹ́ pé káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà ń làwọn ò ti ṣe ìfẹ̀hónúhàn. ó bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kejì tó ń bọ̀ yìí. àjọ NLC wọ́n wá sọ nínú àtẹ̀jáde náà wípé o ìwọ́de yìí yóò máa jẹ́ ìkìlọ̀ fún ìjọba o láti jẹ́ kí wọ́n mọ àkóbá tí àfikún owó tàrífù yìí tó lè ṣe fáwọn òṣìṣẹ́ tó ń gba 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ. ẹgbẹ́ òṣìṣẹ́ ó mà tún fi kọ́rọ̀ rẹ̀ pé kì í ṣe lásìkò tí ìjọba gbé owó iná mọ̀nàmọ́ná àti epo bẹtiróòlù lọ sókè tí ọ̀wọ́n gógó nǹkan tó má gbòde, òun ló tún yẹ kí àfikún kó mà tún bá owó tàrífù fún ìpè orí fóònù àti dátà. gbogbo ẹ̀ka àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láwọn ìpínlẹ̀ káàkiri Nàìjíríà àtàwọn ẹgbẹ́ míì ó ní àjọ NLC ó ní wọ́n ti rọ̀ báyìí láti darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì ọ̀hún èyí tí yóò wáyé o ní ọjọ́ 4 oṣù kejì tó ń bọ̀ yìí. NLC kò ṣàìké pé ìjọba àpapọ̀, àjọ NCC àti ilé aṣòfin àgbà l'Àbújá o láti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ìbáraẹnisọ̀rọ̀ kí wọ́n dá àfikún owó tàrífù náà kí wọ́n dá a dúró. àjọ NLC ní tí ìjọba bá wá kọ̀ láti ṣe eléyìí, ẹgbẹ́ òṣìṣẹ́ yóò tẹ̀síwájú o pẹ̀lú ìfẹ̀hónúhàn tó fẹ́ ṣe àti pé àwọn tó máa dẹ́yẹ sí iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀ṣẹ̀ Ràúfù Arẹ́gbẹ́ṣọlá rèé tí a fi lé kúrò nínú ẹgbẹ́ wa o APC ló sọ bẹ́ẹ̀. ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ló máa ti kéde pé òun ti lé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà Ràúfù Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. àtẹ̀jáde kan tí APC Ọ̀ṣun fi síta ní ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday máa ṣàlàyé pé àwọn ìgbésẹ̀ tí mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ abẹ́lé náà máa ń gbé o èyí tó tako ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú náà ó mà ló mọ̀ mú kí wọ́n lé kúrò nínú ẹgbẹ́ náà. àtẹ̀jáde náà tí déètì ọjọ́ 7 oṣù kínní ọdún yìí wà nínú rẹ̀ ó ní níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti pinnu láti yọ Arẹ́gbẹ́ṣọlá o. bẹ́ẹ̀ bá gbàgbé ṣáájú láti mú ìròyìn wá fún yín pé igun ọmọlúàbí tí Arẹ́gbẹ́ṣọlá kó sòdí ó ní wọ́n ti kọ́kọ́ kéde pé àwọn ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. níbi ìpàdé náà sì ni Arẹ́gbẹ́ṣọlá péjú sí àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ igun ọmọlúàbí láti wọ́ọ̀dù 332 wọ́ọ̀dù nínú ìwé tí ẹgbẹ́ APC kọ náà. ó mà ló mà ti ń nàka àlébù sí Arẹ́gbẹ́ṣọlá pé ó má tàpá sí ẹ̀sìn òfin 21 ti ẹgbẹ́ náà èyí tó sọ àwọn ìjìyà tó wà fún ọmọ ẹgbẹ́ tó bá tàpá sí òfin náà. wọ́n ní ìgbésẹ̀ Arẹ́gbẹ́ṣọlá náà ó ti tako ìrẹ́pọ̀ àti orúkọ rere ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń kìlọ̀ fún pé kó má ṣe pe ara rẹ̀ ní ọmọ ẹgbẹ́ òṣèlú náà mọ́ tàbí kó díbọ́ bẹ́ẹ̀ níbikíbi o. Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yín
ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.